Ọlọ́run Elédùmarè ọba ògo ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àdúràpè agbẹnimọ́dẹ̀yìn afọ́nimọ́ṣèrègún ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọ ọmọ ẹ̀ náà fìn ìbà lọ́wọ́ dáńgbọ́gbọ́n bàbá koríko èrò àkàtàkọ́ bàbá lóṣùn aṣọ mẹ́rìndínlógún àìláṣọ ṣàpọ̀nà ọ̀kan ní yémiyémi ń gbẹ́kin ọgọgọ rúmọrúmọ apanimọ́ àágún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti ìdímòjè èèyàn ẹ̀yin náà lájẹran òru àjẹdò yẹn wọn bì àtòróró jẹ fún ọ̀gá lanta ẹ̀yin náà lájẹran òru ìbà yín àrògbà aṣọmọbalẹ̀ láàlú ògiri òkò ó dọwọ́ rẹ o mọ́jà rí láburú lórílẹ̀-èdè Yorùbá ọ̀rọ̀ wa dákunjọ máa yẹra wa ìbà rẹ o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́ ẹrẹ́ lápò òkà tó dá lápò orí bẹ́ẹ̀ kò lójú balẹ̀ ilẹ̀ ó lanu ọ̀rọ̀ tó kẹtí bá balẹ̀ sọ ni wọ́n lẹ̀ máa gbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ o mọ́jà ṣe ọ̀tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà kẹ́gun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà jẹ sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀kà ènìyàn mọ́jà tẹ̀ ẹni tá a ṣẹ̀ táwa bẹ̀ tí ò ní gba Elédùmarè ó dọwọ́ rẹ mọ́jà bárò wọn tó. ẹ̀yin ènìyàn mi a kú oṣù tuntun lágbára lọ́wọ́ Elédùmarè ayọ̀ àlàáfíà ara láfi lo oṣù eléyìí títí tí ó fi parí àtọdún tá a wà nù rẹ̀ yìí lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run. ẹ rí kíní kan ṣẹlẹ̀ lánàá látọwọ́ àwọn agbésùnmọ̀mí tó jọ mí lójú gan ó jọ mí lójú. mo wá fẹ́ àwọn agbésùnmọ̀mí ó sọ̀rọ̀ níbì kan tó ní àkọsílẹ̀ wọ́n ń pe bọ̀bọ́ yẹn ní Kachala Maha ní ìlú Katsina ní tàbí Zamfara àwọn ilẹ̀ Haúsá yẹn náà ni ó kọ àkọọ́lẹ̀ kan ẹnìkan ti ẹ̀ sọ bẹ́ẹ̀ pé nílùú tó lọ́ba tó níjòyè torí ọ̀rọ̀ tó sọ yẹn ní agbára gan ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ. nígbà tí ó sọ̀rọ̀ ó ní you arrested my men and I asked for their release you people refused. ó wá ní I promised that I will abduct many people and I already have targets. I asked why my men and Aminu were arrested since they were not released. I don't care if they send thousands of soldiers. I am not tired. I will not stop until I leave this world. I can kidnap top government official, even a state governor. Only I swear to Almighty God that all the security forces sent to attack my camp are my boys. Ṣẹ́ngbọ́, only all the security forces sent to attack my camp are my boys. ẹ mọ gbọ́ Sunday Nigeria Army ló pè ní boys ẹ yìí o. They inform me whenever they are coming. Ṣẹ́ngbọ́, I receive information about security strategies including those involving the president. Ṣẹ́ngbọ́, tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá jókòó nìkan tó bá sọ̀rọ̀ nípa insecurity àti strategy tó bá fẹ́ take place tó fẹ́ lò Kachala máa ń gbọ́. màá sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa lẹ́nìí. It is only because I allow them to operate. Ṣẹ́ngbọ́, otherwise they will not even be able to use the road. ọ̀nà ìjọba nu yóò gba ọ̀nà gan lọ́wọ́ wọn pé ìjọba gan ò láṣẹ lórí ọ̀nà. A bandit leader identified as Kachala Maha has claimed he has the capability to adopt high-ranking government, including state governors. Ètò mo fẹ́ fàyọ ẹ̀yìn yẹn mi. Wọ́n mọ̀ pé gbogbo yóò ti grap àwọn nǹkan tí Kachala sọ ń bẹ̀ yẹn. Ẹ̀yin yóò sì ti yé yín. Ẹ̀yin ẹ fi kún kẹyọ kúrò ń bẹ̀ bí mi náà ṣe fẹ́ fi kún tí ń yọ kúrò ń bẹ̀. Ó túmọ̀ sí pé nínú àwọn security agency wa
àwọn kan wà tó jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ fún Kàchálà tí wọ́n ń ṣiṣẹ́ fún. Ṣé ẹ ti rí pé àwọn tó ń sabotage effort gọ́ọ̀mẹ̀ntì pọ̀ náà àwọn Nigeria Army àti Nigerian Police náà ń fẹ̀mí àwọn èèyàn wa ṣòfò. Àwọn army tí wọ́n wá ń complain jọ sí tí àwọn Nigerian Army lọ ń tì wọ́n mọ́lé tí ìmíì wọ́n lè rán lẹ́wọ̀n, ìmíì wọ́n lé kúrò ní army tán ó ní àwọn ò lọ jà mọ́ pé gbogbo kìíní yìí nígbà tán frustrate effort àwọn ni pé ẹ̀yin lẹ máa sọ fáwọn pé káwọn lọ jà, ẹ̀yin náà lẹ máa tó pe àwọn pé ẹ gbọ́dọ̀ yìnbọn kọjá iye ọta àbọ̀ báyìí o, ẹ ka ọta àbọ̀ lé ẹni tí ó fẹ́ lọ fẹ̀mí ẹ̀ wéwu nítorí ìlú yìí, ẹ ka ọta àbọ̀ fún ẹ tó wá wọ̀ ní ẹ̀pẹ́ tó ní bó ṣe gbọ́dọ̀ tó yìnbọn. Gbogbo àwọn ọmọ Nàìjíríà sọ́jà tó wá sí orí ayélujára báyìí tán sọ̀rọ̀ ńgbà yẹn gbogbo pátá lẹ dé pẹ̀lú federal government Nàìjíríà ò dẹ̀ sọ kó lórí ẹ̀. Ibi tí mo ń lọ láàárọ̀ yìí nìyẹn. Níjọ́ kìíní àná èèyàn kan sáà ni olórí army Nàìjíríà, èèyàn kan ni chief of army staff tí ń gba àwọn Boko Haram tí ó kọ orúkọ wọn lẹ̀ tí ó pọn fáìlì fún wọn pé a ti gbà ọ́ sára wa. Èèyàn kan ni ìjọba dẹ̀ ń wò níran. Àwọn kan tí wọ́n fẹ́ káwọn èèyàn lọ nóòtì láàárọ̀ eré o. Ìjọba wa ṣe débi wípé defense Nàìjíríà NSA náà máa ń pè ní security adviser baba Bọ́lá Ahmed Tinubu Nuhu Ribadu, òun náà wọ́n advice wa pé àwọn Boko Haram táwọn àtàwọn bandits àwọn èèyàn wa ni wọ́n yìí ṣẹni tí èèyàn máa dojú ìjà kọ àfi ká ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo wa dẹ̀ fetí ara wa gbọ́. Nígbà tí Kàchálà máa sọ̀rọ̀ sí olóòrùn ní àwọn top official nínú gọ́ọ̀mẹ̀ntì tó jẹ́ pé tí bàbá Tinubu bá sọ̀rọ̀ òun sì máa gbọ́ níbi tó ń wà níbi tí ń sọ lọ́wọ́lọ́wọ́. Ẹ rí i pé mo ti mọ́rọ̀ wá lórí ẹ̀rí ó jọ gàtí kò jọ gàtí òun fẹsẹ̀ méjèèjì ti ro gàtìgàtì. Ṣẹ́yìn náà ti ń rí bàbá dẹ̀ kíìpù ẹni bẹ́ẹ̀ sínú gọ́ọ̀mẹ̀ntì yẹn. Àwọn èèyàn ti pariwo nílẹ̀ Haúsá, àwọn ọmọ tó jẹ́ ọmọ Haúsá gan tí wọ́n nífẹ̀ẹ́ ìjọba bàbá wọ́n ti pariwo pé bàbá tó o bá lé Nuhu dànù yóò bà ìjọba rẹ jẹ́ nípa ọ̀rọ̀ security. Nuhu Ribadu tó o bá lé dànù ó ní ó bà ìjọba rẹ jẹ́ bàbá. Bóò ni Kàchálà ṣe ń gbọ́ ọ̀rọ̀ tí federal government ti sọ, ọ̀rọ̀ tí odidi Bọ́lá Tinubu sọ, bóò ni Kàchálà ṣe ń gbọ́. Èdò lọ́wọ́ nú bàbá kò nídìí àwọn àwọn sẹ́ni tí ẹ̀ lè fẹ́ ní gbogbo ẹnu sọ̀rọ̀ kò sẹ́ni tí ìròlé bá sọ òdodo ọ̀rọ̀ lèmi ò máa sọ tí n bá ti sọ ẹ̀ bá wàá máa wá lé mi kiri I don't bloody care. Ṣùgbọ́n o Nuhu Ribadu gbọ́dọ̀ jẹ́jọ́ lórí kéèsì. Bóò lọ̀rọ̀ tí Bọ́lá Tinubu bá sọ nínú Aso Rock kì í ṣe ń dọ́dọ̀ àwọn Kàchálà lórí ọ̀rọ̀ security. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ lé kúrò láàmì pátápátá gbogbo wọn pátá ní kẹ́ ẹ pè padà kẹ́ ẹ bẹ̀ wọ́n kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa compensate wọn pẹ̀lú ìyànjẹ tó rẹ̀yìn lẹ́ ń fẹ̀mí àwọn sọ́jà wa ṣòfò. Ó yẹ kí wọ́n arrest NSA. He should be arrested. Tí ọ̀rọ̀ tí bàbá Bọ́lá Tinubu bá sọ ní ìdákọ́ńkọ́ pẹ̀lú security tí wọ́n fi lè jáde ó yẹ kí wọ́n arrest ẹ̀. Kàchálà wọn jẹ́ kó mọ iye wọn bẹ̀rẹ̀ pé ọgbọgbọ àwọn Nàìjíríà gbogbo àwọn chiefs Nigerian chiefs of army staff wípé they are my boys. Ó pè wọ́n ní boy yẹ pé tí wọ́n bá so òun máa gbóòórùn níbi tó ń wà. Nǹkan bàjẹ́ lórílẹ̀‐èdè yìí. Ẹ wá ní ká dákẹ́ ńlẹ̀ Yorùbá ká má sọ̀rọ̀. Àwọn olórí burúkú kan máa jókòó sẹ́yìn odi wọ́n máa yín mú báyìí wọ́n máa sọ pé kí Sunday Igboho má bóde. Ṣé ẹ fẹ́ sọ ayé tiwọn nítorí ọ̀rọ̀ òṣèlú ẹ fẹ́ káyé Yorùbá ó bàjẹ́? Nítorí ọ̀rọ̀ òṣèlú káyé Yorùbá wá bàjẹ́ àwa ò ní dákẹ́
àdẹ̀ ní wòran àní dákẹ́ àní wòran. Màá mú fídíò ọmọkùnrin kan wá ní 1999 ní 2019 May ní kéèsì yẹn ṣẹlẹ̀. Ẹgbọ́n nǹkan tó bọ̀bọ̀ yẹn ṣe nítorí pé ó lo platform ẹ̀ láti fi go against nǹkan tó ṣẹlẹ̀ ní Southern Kaduna nígbà yẹn. I used my platform to call out the criminal government. On May 8, 2019, El-Rufai sent policemen to track me 800 kilometers away in Port Harcourt. I was abducted, driven back 13 hours, held for 2 days without food or water, then dumped in a horrible ancient prison for 162 days. I witnessed 4 inmates die of disease while I was there. The unsanitary conditions made me ill. The inmates helped me recover. People from different communities and religions getting along. It reminded me of my childhood. I didn't find terrorists in prison. Besides some criminals, it was full of ordinary people. I met 23 young people, including 7 minors, barely in secondary school, thrown in jail simply for patrolling on night watch to keep their communities safe. My spirit was initially broken. Then one day, my hope was renewed. Waiting for me were 9 women from a village that had been attacked in Southern Kaduna. These women who had lost so much pooled money they barely had just to travel to a prison to thank me for calling attention to their plight. In that moment, I realized that my liberty was a small price to pay, and I resolved that this was a cause I am willing to die for. So people go against killings. Killings. Ní 33 years. Ní Southern Kaduna, wọ́n remind the boy for good 15 years. Ó fi wà lẹ́gbẹ̀ẹ́ wọn. I mean, 150 days ló fi wà lọ́gbẹ̀ẹ́ wọn nítorí pé ó go against killings ní 33 years ní Southern Kaduna. Now, àwọn èèyàn wá ń dákẹ́ wọn wá fẹ́ sọ̀rọ̀ wọn mọ̀ pa wọ́n lọ́mọ pa wọ́n láya pàbúrò pẹ̀gbọ́n. Ó tó tilẹ̀ Yorùbá ń bí àwọn Fúlàní ò mọ̀ sọ Yorùbá lẹ́nu wọn mọ̀ sọ pé kò sí pé àwọn àti Yorùbá làwọn ajọjọ lè ìlú wo lẹ́jọjọ ní ìlú wo lájọjọ ní ìlú wo la máa bá yín pínlẹ̀ rẹ̀ tájọ ní ẹlé àbábá wa lọ́yọ̀ ilé ẹ tún sọ̀bẹ̀dì ìlú yín ẹ tún lọ́wọ́ wa góòdù ńbẹ̀. Ìlú wo lájọjọ ní ìlú wo lájọjọ ní tẹ́ ń fi ọgbọgbọ́n tẹ́ ń terrorize gbogbo ìlú kiri. Ẹ mọ̀ ní kì í ṣe ẹ̀yin àwọn bòròró ní ta ní bòròró. Bóò la bàbá títí gan ṣe rìn wọ̀lú yìí ṣe bó nítàn. Ṣe bó ní ìtàn tó gbà bàbá yín wọ̀lú ìwá. Bàbá yín ló dá àwọn Sókótórú tó báyé Kánò jẹ́ dọ̀la. Irú tàn ẹlẹ́fẹ́ máa palẹ̀ nípa àjọjọ nílùú ni àjọjọ nílùú o kì í jẹ́ bàbá kó jẹ́ tọmọ kó mọ̀ lálàá. Àjọjọ ní ìlú gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá àjọjọ àwa àti yín ò jọ pilẹ̀ ìlú kò sínú tàn wa pé bàbá wa àtàwọn bàbá yín jọjọ pilẹ̀ ìlú. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ gbọ́ ohun tó àwọn ọmọ wèrè yẹn sọ lórí àgọ́ èyí náà gbọ́. Ẹ Fúlàní ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú gbìyànjú alẹ́ ò ní fi wálẹ̀ gbogbo ohun tẹ́ ń ṣe lérí online gbogbo ẹ̀ là ń rí adigbẹ́ ń gbìyànjú ẹ fà án Yorùbá lẹ́gàn mọ́ sọ ń tọ́ bá wọn lẹ́nu èmi mọ̀ ń gbọ́ lọ́wọ́ padà dájọ́ àmọ́ kọ́lọ́run tó dájọ́ náà ayé wọn náà ó bàjẹ́ díẹ̀ ṣé wàhálà tó ń ṣẹlẹ̀ yìí tó di pé Fúlàní ń kókó ń gà tí ń kókó táwọn náà wọnú ìgboro ṣé tó bá jẹ́ pé àwọn wọn ń ṣe wọ́n lọ kókó nígà Sunday wọ́n lè pa òun lè wo gbogbo ilé àwọn Fúlàní òun sọ pé kínní báńdíìtì ni wọ́n kò sí wàhálà o
àmọ́ mo fẹ́ sọ fún ẹ pé mi táwọn bandit wà tó bá fẹ́ wá bẹ́ẹ̀ àwa lè mú ẹ lọ bẹ̀ tó bá mọ̀ pé olóògùn ògùn ẹ̀ dẹ̀ dá ẹ lójú pé yálà ìyá ẹ ló bí ẹ bàbá rẹ ló bí ẹ tó bá mọ̀ pé confam ògùn wà àwọn bandit yìí wọ́n ṣe ṣeré o tí yálà ìyá ẹ bá lè gbé gẹ̀ẹ́sì tó bá ti lè gbé gẹ̀ẹ́sì mọ́ bọ̀ wọ́rọ̀ àgọ́ wọ́n kàn sáà wóró àgọ́ tó bá ti lè gbé gẹ̀ẹ́sì tó wóró àgọ́ ajé lélẹ́yìí o kàn wóró àgọ́ tó bá ti lè gbé gẹ̀ẹ́sì sórí ibi tó ń wò yìí òrò àgọ́ ni o ọlọ́run àwa gan tá a wà ń bẹ̀ tá a kàn ń ṣe fídíò báyìí a kàn fẹ́ jẹ́ kó mọ̀ ní kí fídíò yìí kárí everybody ọwọ́ à ń lọ sọ́ọ̀sùn àwọn Fúlàní tó yẹ pé wọ́n ń ṣe oògùn fẹ́yìn Yorùbá tẹ̀ ń jẹ tẹ̀ ń fi ń lówó tẹ̀ ń gun mọ́tò ẹ̀yìn náà tẹ̀ ń ṣe fàájì àwọn Fúlàní tó ń lu ọkọ̀ tó ń wo fá fún yín tó ń wo bí ilé ayé yín ṣe rí bí ó ṣe dá ẹ̀yin wá ń sọ pé Fúlàní ni bandit tó yẹ kó rí báyìí Sunday tá a bá wò pilẹ̀ á mọ̀ pé bàbá rẹ̀ gan ti gbòògùn lọ́wọ́ Fúlàní rí. wọ́n sọ pé kínní tó bá fẹ́ lọ sọ́dọ̀ àwọn bandit mọ̀ bọ̀ wá sóró àgọ́ òrò àgọ́ ló ń wò yìí o sórí gbogbo tó ń wò yìí kò sí gbogbo àwọn Fúlàní tó wà ń bẹ̀ lórí tí wọ́n ti lọ yìí kò séèyàn kankan ń bẹ̀ mọ́ Ọlọ́run fílẹ̀ Ọlọ́run ni o bá ti mọ̀ pé ó sú ọ̀ fún yàrá ìyá ẹ̀ Sunday wọn bọ̀ wá gbé. ṣé ẹgbọ́n kan tó ń sọ lọ́rọ̀ àgọ́ àjọjọ lè lú ni ìlú wo lè jàmbá bá yí ọjọ́ ni ìlú wo lájọjọ ni tẹ́yìn bá tú nílùú tẹ́ sákò lù ìlú yẹn ṣe ìlú yẹn sá torí ẹ̀mọ yẹn ni náà mo wá fẹ́ jẹ́ kẹ́ gbọ́ fáàtì kan níbi tí àwọn ọ̀rọ̀ àwọn Nàìjíríà mi náà ti wá tójú sú mi ọ̀rọ̀ Nàìjíríà mi gangan ó wà lára tí mo fẹ́ sọ lónìí tọ́rọ̀ wọn ti wá tójú sú mi a pe Nàìjíríà mi pé kó bá wa lé tẹ́rọ́rìsì lọ láti over 15 years ẹ̀ẹ̀rí tẹ́rọ́rìsì lé nínú yín àwọn ọ̀gá yín ó gbàbọ̀dì àwọn ọmọọṣẹ́ ó lọ sálámí fáwọn tẹ́rọ́rìsì bá a ṣe ń gbọ́ tàn lóríṣiríṣi lára ilé ìta mú wá láàárọ̀ yìí now àwọn ọmọ yunifásitì ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ọmọ uni Ọ̀ṣun àwọn Nàìjíríà mi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tírẹ́nì tán ẹ̀wọ̀n lọ ń terrorize wọn ẹ̀ lọ ní wọn lára aráàlú innocent people ẹ̀wọ̀n ní wọn lára ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ṣé bó ṣe yẹ kó rí nù ẹgbọ́n nǹkan tí VC uni Ọ̀ṣun tó sọ nípa wọn. Put on record that they collected phones from students. Yes, sir. Removed SIM card and took away the phone. Yes, sir. They took away power banks. Yes, sir. They took away money from students. Yes, sir. They broke the doors and the windows of hostels. Yes, sir. They were not armed robbers. Yes, sir. They were just people who were out to torment other Nigerians in their legitimate abode. Yes, sir. They were in military uniforms. Yes, sir. And we have evidence to prove that. Yes, sir. Therefore, I want to plead with you on behalf of the government of this state and on behalf of the people of this state, the peace-loving people of this state. We acknowledge the torment. We acknowledge the trauma. We have acknowledged the psychological torture that everybody has gone through. I have myself visited the 12 or 13 hostels, and I wept when I was talking to the military commander that this should not happen in a sane society. Therefore, the military recruits that have just been passed out of training, they should be restricted within the barracks. Yes. Two, we don't want to see them around the university environment. Yes, we don't want to see them anywhere we are. Yes, if we need the military, we will call their top echelon to come and assist us. Yes, but we don't have a problem. They invaded our. ṣé bó ṣe kọ́ rí nìyẹn àáfìyàn joyè àwòdì kò ní lè dàṣà gbé ẹ wá múra kankan lórí àwọn ọmọ yìí òun ló mú VC máa bẹ àwọn ọ̀gá yín pé òkè o láti wákàtí lọ ẹ má kàn ní àwọn súdẹ́ǹtì òun mọ́ tó bá táwọn bá nílò yín bóyá àwọn rí wàhálà kan àwọn ò mọ ké sí yín ọ̀fíṣíálì kì í ṣe pé ilẹ̀ mọ̀ wá káwọn mọ́ tẹ́mọ̀ ní àwọn ọmọ lára àwọn ọmọ ń sọ pé gbogbo nǹkan táwọn bá fi inú ilé ilẹ̀ gbogbo ilẹ̀ ń kó ẹ gba power bank lọ́wọ́ àwọn gba fóònù àwọn gba oríṣiríṣi tí wọn ò dẹ̀ lè bá yín jà kẹ́bọ̀ pé wọ́n tẹ́ ní pẹ̀lú ìbọn ni
Boko Haram wà mẹ́ta tó ti ń yọ wá látijọ́ yẹ èrí gbogbo yẹn ṣe àwọn ọmọ ìlú tí ń lọ jẹ́jẹ́ wọn àwọn ilẹ̀ lọ́nà lára àwọn kìíní la fẹ́ káwọn tó jẹ́ ọ̀gá lọ́gàá nínú Nigerian Army ká bá wa mójútó ẹ pè wọ́n ẹ kọ́ọ̀lù wọn into order ẹ bá wọn sọ̀rọ̀ kì í ṣe tó kàn ní nínú ọ̀rọ̀ wọn I understand gbogbo nǹkan tó ti pass through a dẹ̀ mọ ipa wọn ribiribi a mọ orílẹ̀-èdè tí ò bá ní security a mọ pò tí orílẹ̀-èdè bẹ́ẹ̀ wà but ilé tó ṣe kókó jù ń bẹ̀ ni wípé gbogbo ọ̀nà tí ogun gbà jà àwọn náà nínú iṣẹ́ wọn kí àwọn ọ̀gá wọn náà ó dìde ìrànlọ́wọ́ fún wọn ká jẹ́ káwọn ọmọ yìí náà rí iṣẹ́ yẹn bí iṣẹ́ kí wọ́n rí pé àwọn ti gba iṣẹ́ yẹn lọ́wọ́ ìlú wọ́n dẹ̀ ti búra lórí ìlú pé security ìlú làbò ìlú làwọn wà fún kì í ṣe láti máa fi ní ìlú lára kì í ṣe láti fi ní ìlú lára torí bí ẹ̀sùn yẹn ṣe wá tí mo rí lánàá inú mi bàjẹ́ gan because mo wo level Nigerian Army kò yẹ kó já wọn ni wọn àwọn afẹjọ́ wọn sùn pé wọ́n lọ ní disturb àwọn student a gbọ́dọ̀ pé ní wọ́n terrorize wọn a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa wójútùú sí Ọlọ́run ọba yóò dìde ìrànlọ́wọ́ sí gbogbo wa níbikíbi tí ogun bá ti ń ja olúkálùkù lábẹ́lẹ̀ a ní rí jù báyìí lọ lórí ìkànnì ilé ní títí táfi mọ́ mákọ̀tún ètò mi wà lórí ìkànnì yìí èmi tí ń tòótọ́ bàbá àṣà.